How was your night, guys? How are you guys doing? How is everybody? Èyàn. Good morning. Ṣé wà okay? Ṣé láfíà ni gbogbo yín wà? Guys, Yemisi, ìwọ ni mo ní bá sọ̀rọ̀. Ṣé o ti rí téèyàn bá rí èèyàn níta? Èèyàn máa rò bóyá èèyàn tó dání. Ó bí ọmọ. Ó gbé ọmọ lọ sí bank. 2 days after, àbí 3 days after tó bímọ. Ó gbé ọmọ yẹn dání. Ó fẹ́ kó lọ gba owó because ó ti ní nǹkan tó fẹ́ ṣe. Ó dédé fẹ́ Olamide. Owó ọwọ́ ẹ̀ ló ṣe fẹ́ Olamide. Ó dédé fẹ́, mi like máa wà nínú. Ó dédé fẹ́ Olamide. Ìwọ wo ọmọ tó rí bẹ́ẹ̀. Pẹ̀lú bó ṣe tún ju Olamide lọ. Ó fẹ́ sọ fún wa pé kò sí ọkùnrin tó máa ń bá ẹ sùn. A wish you pé Olamide gan ló ní ọmọ tó bí yẹn. A wish you. Torí tó bá dọ̀là ń sì wá sọ fún pé Olamide kọ́ ló bí ọmọ yẹn. Olamide nǹkan tó máa jà fún ìsìn ni pé kó ṣe DNA pẹ̀lú ọmọ yẹn. Nǹkan tó yẹ kí Olamide máa jà fún nìyẹn. When Olamide ń gba owó lórí social media yìí, ọkọ ẹ̀ ni. Ó lọ sí police station gbà yẹn. Ó yẹ kí àwọn ọlọ́pàá Nàìjíríà, ó yẹ kí EFCC kó mú ẹ. Yemisi. Torí owó tó wà ní ọwọ́ Olamide, òun ló ṣe ń dúró sí. You are just a wife of benefit. Kò yé. Mo rántí ìgbà tí Olamide bímọ tó pè mí, mi dá lóhùn. Olamide send the voice note pé ṣé òun iṣẹ́ mi ni. Ó ṣe mí. Ó ṣe mí. Torí tá bá fún ẹ lówó ọmọ yẹn, ọmọ burúkú yẹn ló máa gbà lọ́wọ́ ẹ̀. Ó ṣe mí. Èmi èdè fún ẹ lówó pé kó lọ gbé fún ọmọ táyé ẹ ti bàjẹ́ yìí. Ó lè ní ọmọ yẹn, ó lè. Báwo lèèyàn ṣe máa bímọ tó máa ní ó fẹ́ rí ìyá? Olamide sì ní ìyá. Ó ṣe jẹ́ kí ìyá Olamide kú kó tó fẹ́ Olamide. Ó ṣe jẹ́ kí ìyá ẹ̀ kó kú kó tó fẹ́. Olamide sì ní ìyá. Bọ̀bọ́ yẹn ní ìyá. Yemisi, ó ṣe jẹ́ kí ìyá ẹ̀ kú. Èmi ò mọ owó èèyàn tí òun fẹ́ gan Olamide. Ìyá Yemisi wo ló mọ̀? Ẹbí ẹ̀ wo ló mọ̀? Ó sure pé Yemisi ní ìyá àbò ní bàbá. Are you sure pé wọ́n ló fún Yemisi lóyún? Olamide. Ó sure. Torí ó bí ọmọ. Bí wọ́n ṣe gbé yín délé báyìí. Ọmọ yìí ò tí ì lò 5 days nílé ayé. Ó sáré gbé ẹ lọ sí báǹkì. Ó ní o gbọ́dọ̀ dúró sí báǹkì yẹn ni o gbọ́dọ̀ gbé owó jáde ni. Ó gba gbogbo owó yẹn jáde nínú àkáǹtì ẹ̀. Ṣó kó fún aráalé, ṣó kó fún láńlọ́ọ̀dù ẹ̀, ó kó fún láńlọ́ọ̀dù ẹ̀. Ó gbé ọmọ sí police, ó gbé ọmọ lọ sí police station. Pé òun ní ayé òun lára. Ìwọ ló ṣe DNA Olamide. Bóyá ìwọ ló máa ní ọmọ tí Yemisi bí yẹn. I'm very very sure pé ìwọ kọ́ ló máa ní ọmọ yẹn. Good morning ma. Good morning ma. Olamide is a wife of benefit. Nǹkan tá a máa sọ ò ní sọ pé ká má sọ òun. Èmi ò ní sọ nǹkan tó máa favour Olamide àbí nǹkan tó máa favour Yemisi. Yemisi ò lè ní Yemisi. Ọmọ yẹn wá sínú ìgbésí ayé ẹ̀ nítorí pé ìwọ gan ti support ẹ jù. Irọ́ Olamide, ó ti gbé Yemisi wá síta, ó ti wá sọ fún wa ó máa ń yẹ lówó ni, òun ló máa ń kówó fún ẹ. Iṣẹ́ wo ni Yemisi ń ṣe tó fi ń kówó fún ẹ? Ṣáwọn aṣọ òṣì tó ń ta ló ránṣọ lọ́wọ́ Yemisi? Àwọn aṣọ tí ò gbádùn tó sọ pé òun ta ló ránṣọ lọ́dọ̀ ẹ̀? Gbogbo owó tó ń gbà lórí social media yìí pátápátá Yemisi ló ń gbà lọ́wọ́ ẹ̀. Èèyàn gidi wo ló fẹ́ fẹ́ Yemisi? Kí ló dé tí Yemisi ò rọ́kọ fẹ́? Tó bá jẹ́ pé àbúrò títí ẹ̀ ló ń bá sùn. Ó mọ̀ pé wọ́n ju Yemisi lọ ni. Because ó mọ̀ pé ó wà vulnerable. Yemisi mọ̀ pé ó wà vulnerable. Ó mọ̀ pé ó wà vulnerable now. Ó wá lọ sọ fún àwọn ọlọ́pàá pé òun send video òun, ó fi ń gbowó. Owó wo ló fi ń gbà? Ìgbà tó bá mi sọ̀rọ̀ ṣé ó send video sí mi. Ó send video sí mi now. Mi kàn wá interested ni. Because kò sí charity tó gbé wá sórí social media tí mò ń bẹ dá sí. Mo máa ń bẹ dá sí.
mo dẹ̀ ń fún ẹ lówó kékeré mo lè fún ẹ ní 200,000 150,000 owó tí máa ń fún ẹ sábà fún ẹ nìyẹn because tó o ṣe rí yẹn ọmọ nǹkan tó máa ń dùn mọ́ mi ni pé bó o ṣe rí o wá lọ wá àwọn èèyàn tí story wọn critical nǹkan tó máa amaze mi lọ́dọ̀ ẹ nìyẹn that is the reason why I fall in love with you gbé lọ́wọ́ mọ́mí outlet pé báwo la ṣe lè mú ẹ wá sílùú òyìnbó pé báwo la ṣe lè mú ẹ wá sílùú òyìnbó bí mo ṣe love ẹ tó nìyẹn ìjọ tí wọ́n ti kó ẹjọ́ Yẹ́misí wá sórí social media tí Sọjí bá yín dá sí ọjọ́ yẹn ni mo ti hate Yẹ́misí. I thought she loved you with who you are. Nǹkan tí mo thought ni. I thought because she loved you with everything that you say. Nǹkan tó ń sọ làwa máa ń gbọ́. Àwa fans ẹ. Ìjọ tí Sọjí ti sọ gbogbo nǹkan tó sọ fún. Gbogbo nǹkan tí Yẹ́misí sọ fún Sọjí. I have everything interview tí Sọjí sọ pẹ̀lú ẹ. Ìjọ yẹn mo ti hate ọmọ yẹn. And I dislike you totally. I run away from you. O lè ní ìyá láyé tó lórí burúkú ọmọ kan tó ń pè ní Yẹ́misí. Máa sọ fún ẹ pé o gbọ́dọ̀ tọ́jú ìyá ẹ. Ègún burúkú ni. Ègún burúkú. Ìyá ẹ Sọjí ló gbé yẹ wá sórí social media tó wá bá mọ́mì ẹ. Wọ́n fẹ́ wo ilé tí mọ́mì ẹ ń gbé. Má gbọ́. Wọ́n fẹ́ wo ilé tí màmá ẹ ń gbé. A ní láti gbé màmá ẹ wá láti wá fún lówó sí. Wọ́n fẹ́ wo ilé tí màmá ẹ ń gbé. Yẹ́misí sọ fún ẹ yí pé ìyá ẹ ò gbọ́dọ̀ gbé pẹ̀lú ẹ. Ìjọ yẹn ló yẹ kó légẹ̀ yẹn dànù. Olórí burúkú ẹ̀ dànù. Kò sí nǹkan tó lè dà nílé ayé yìí kò ní jẹ́ kó tọ́jú ìyá ẹ. Kò dẹ̀ ní jẹ́ kó ní ìlọsíwájú. Òbí tí ó bá wà, ọmọ tó bá wà nílé ayé tó ò tọ́jú òbí ẹ kò ní ìlọsíwájú. Mo rántí ìgbà tí mo gbé àbúrò mi wá sínú ìlú yìí ní 2010. Òun nìkan ni ìyá ẹ bí. Mo gbé wá sínú ìlú yìí. Ìgbà tó dénú ìlú yìí tó bẹ̀rẹ̀ sí ní gbowó. Mo sọ fún ẹni tó máa kọ́kọ́ fún lówó ni ìyá tó bí. Ó ní ó tí o kò kí n bóun sọ ìgbà táwọn wà ní Nàìjíríà mi sọ pé mi ò kí ẹ. Mo ní tó bá máa bá mi ṣe ìyá ẹ tó wà ní Nàìjíríà o gbọ́dọ̀ máa fún lówó oúnjẹ. 200 ló kọ́kọ́ gbà. Ní ìgbà tó máa kọ́kọ́ gba owó àbí 250 mo ní kó fún ìyá ẹ̀ ní 80 pound ó ló ti pọ̀jù mo ní iye tó máa fún lọ́sọ̀ọ̀sẹ̀ nìyẹn tó bá ti jẹ́ 250 yìí ló ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ìyá ẹ̀ máa gba 80 pound nínú ẹ̀ ó ṣáà ti sanwó ilé ó ní ẹ̀yin wá ń kọ́ mi ní má wọ̀rí èmi ò ń ṣe ìyá ẹ̀ èmi kàn mú ẹ wá ni tó jábúrò ni ó dẹ̀ ti mọ̀ pé tí n bá ti wọ UK ìwọ náà máa wọ UK gàbádáyà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún bóyá bẹ̀ sí fún ìyá ẹ̀ lówó ni because kò ní débi tó yẹ kó dé nílé ayé ẹ bá rẹ́ni tó ń tàn yín pé kẹ́ má tọ́jú òun òbí yín ẹ ní wo ẹ má ṣàṣetì nílé ayé ni honestly speaking ẹ má ṣàṣetì nílé ayé Yẹ́misí ò kì í ṣe ẹni tó yẹ kó bá rìn nígbà yẹn orí Sọjí bí ẹ ọ̀tá ẹ èmi yà fà sẹ́yìn kúrò nínú ó wí pé mi ń wá sórí péjì mọ́ àtìgbà yẹn mi ń wá sórí péjì mọ́ náà mi ì fẹ́ mẹ́ni tó gbé wá mi ì fẹ́ wá sórí péjì mọ́ mi ì fẹ́ mẹ́ anybody tó gbé wá mo rí ọmọ yẹn gẹ́gẹ́ bí olè owó tá bá ti dá fún ẹ báyìí ọmọ yẹn ló máa ń ná ó lè ní Yẹ́misí tá bá wo background check ẹ̀ dáadáa à mọ̀ pé ìdílé olè ló ti wá bàbá olè lọ́mọ yẹn o ní láti lọ ṣe arẹ́dì láti ṣe DNA pọ̀ fún ọmọ tí Yẹ́misí sọ pé òun bí fún ẹ arẹ́dì láti ṣe DNA fún ṣe Yẹ́misí tó lọ ń sùn tí ọkùnrin mi ìwọ náà ló gbé wá sórí social media ní fídíò yẹn lọ́wọ́ Olamide ó jẹ́ ká mọ̀ pé Yẹ́misí ní boyfriend how we not sure pé wọ́n ló lọ́mú o mọ iye ọdún tẹ́tí ń bá yín bọ̀ ni kí ló dé tí kò lóyún kí ló dé tí kò lóyún nígbà yẹn àbó ti gbàgbé recently kó tó sọ pé ó lóyún fún ẹ ọmọ iye ọkùnrin tó ti bá sùn ọmọ iye ọkùnrin tó ti bá sùn ọmọ tó jẹ́ pé owó charity ẹ nígbà tó o ṣe charity mọ̀ tó mọ̀ pé kò sí kankan owó tó tún kù nínú àkáǹtì ẹ ó tún gbé ẹ ó gbé wúbà ẹni tó bímọ lọ́wọ́ ọmọ ọjọ́ mẹ́ta ó ní kẹ́ nìṣó nínú báǹkì kẹ́ wá lọ kówó yẹn jáde
ṣé ìyàwó nìyẹn? Ṣẹ́ni tó nífẹ̀ẹ́ nìyẹn? Ó yá, go. Ìwọ gan o ti gbádùn kíní tó ń play. Go. Ní 5 minutes. You have only 5 minutes to enter your store. Put it inside. Come here. Give me that thing. Why will I wait, Mama? You want to finish what? You can still come back with it. Yeah. It doesn't matter whether I take it off. You wash it yesterday, you wash it today. Put it back in my bag. Did you put that in there? I need to do this thing. Okay, I'll see you. Love you. Yeah, your black tights. Yeah. Mama. Love you. You love your hair. I'll see you later. Ṣé kò yé yín? Yemisi ò ń ṣèyàn o. Ṣó tí gbogbo àwọn èèyàn ń sìn, wọ́n máa fún ẹ lówó. Ó máa mọ̀ pé àwọn èèyàn fún ẹ lówó ń sìn yìí. Ṣó ti yẹ. Àtiwọ́ náà máa ṣú ẹ fún. Ṣé kò yẹ? Ó mú ẹ lọ. Ó lọ transfer owó sínú àkáǹtì títí ẹ. Ṣókò fún landlord. Ṣókò fún landlord. Ṣókò fún 1 year ti pé. Hello grandma. 1 year ti pé báyìí o. Láti sanwó ilé. Ó kọ́kọ́ lọ bẹ́ẹ̀ gba 200,000. Kí ló fẹ́ fi 200,000 ṣe? Ó ní pé kí ìyá tó bí ẹ kò gbọ́dọ̀ fọwọ́ kọ ọmọ òun. Ṣé wọ́n sọ fún Yemisi pé ìyá ẹ̀ àjẹ́ ni? Ó sọ fún Yemisi ni pé màmá tó bí ẹ àjẹ́ ni. Ó sọ bẹ́ẹ̀ fún ni. Ọmọkọ́mọ ni ọmọ Yemisi yẹn. That is all I need to say. Ṣé kò yẹ? Ọmọkọ́mọ ọmọ òṣì òun ni. Òun ni Yemisi yẹn. Ó yẹ kó ti get rid ọmọ yẹn tipẹ́tipẹ́. Ó yẹ kó ti get rid ẹ̀ tipẹ́tipẹ́, but ó gbọ́n. Ó gbọ́ràn. Ó wò bí without Yemisi in your life you will die. You will not die. Kò ṣe ọmọ. Kò yẹ kó lè bẹ́ẹ̀ kálé láíláí. Ọmọ tí ọmọ tó jẹ́ pé olè ni, olè. Kò lè bẹ́ẹ̀ kálé títí láíláí. Kò lè bẹ́ẹ̀ kálé títí láíláí. Ó ń fẹ́yàn, kò lẹ́bí, kò lára. Ó ń sọ fún ẹ pé kò tó lè lọ ní ìgbọ́wọ́ ẹ̀mí. Tí ẹni tó fọ́kọ tó bá fọ́kọ, ẹni tó fẹ́ lọ́kọ tó bá jẹ́ Muslim, bẹ́ẹ̀ ṣe máa ṣe kó mọ nìyẹn. Tó bá jẹ́ Christian, bẹ́ẹ̀ ṣe máa ṣe kó mọ nìyẹn. Ta ló ń jẹ́ Yemisi tó máa fọwọ́ lálẹ̀ pé bákan lẹ ṣe máa ṣe? Ṣé òun ò mọ̀ pé ò tí ì fẹ́ òun kóhun tó máa jẹ́ kó máa dó òun ò mọ̀? Ṣé Yemisi rí ọkọ fẹ́ àbórẹ́ ni gbé sílé? Ṣó rọ́kùnrin tó máa gbóhùn sílé kó tó gbà kó máa dó òun? Ṣèbó sọ pé tẹ́lẹ̀ lòun kò ṣe fẹ́ ọkùnrin gidi yàtọ̀ sí ìwọ tó ń gbé kiri. Ọkùnrin gidi wo ló fẹ́ sílé? Kò ṣe wọ́kọ fẹ́. Wàá ti mọ̀ pé nǹkan kan wà nínú ìgbésí ayé Yemisi tí àwọn ọkùnrin ò ṣe fẹ́. Wàá ti mọ̀. So fọ́ọ̀tì wà lọ́wọ́ ẹ. Báwo ni ṣe máa fẹ́ ọkọ tí ọkọ yẹn máa wẹ̀ géèsì ìyá tó bí mi? Màá dẹ̀ tún kọ̀ntínú láti máa fẹ́ ọkùnrin yẹn. Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run má jẹ́. Ọlọ́run ò ní jẹ́. You're going. Oh, is in my this thing. The other phone. Oh, okay. What's your name? Abi, uncle. Hello, good morning. Good morning. Okay? No, not this morning. Yeah.
when the exchange rate is out, you will see it. It comes out around 10 o'clock. We open 10 o'clock. Yeah. All right. Man saw you better than. But there's English. How long tell him about sanwó? Tẹ́ bá sanwó ẹ máa fún wa ní screenshots. Tó bá jẹ́ 1,000 lẹ́san àbí 500 lẹ́san, ẹ máa fún wa ní ID. Tẹ́ bá ti fún wa ní gbogbo nǹkan, then your money is just like 5 minutes owó yín to account. Either passport or photocopy, driving license or photocopy of your passport. Yeah, then every time call. No. Every time call. Every time tẹ́ bá ṣòwò call. Every time tẹ́ bá ṣòwò call. Ẹ ló ṣe ń gbọ́ mi. Kò kí ń ṣọmọ tó dáa. That is what I want you guys to know. Kò lè jẹ́ kí àwọn èèyàn ṣe ti rí bí Olamide ò bá ṣe lọ lórí charity ẹ̀. Ọmọ Yemisi yẹn ló ń fa ìfàsẹ́yìn bá ọmọ yẹn. Ṣé kò yé yín? Ó wà very glaring pé Yemisi ó ń jẹ owó Olamide. Ó wà very glaring. Yemisi ò love Olamide. But owó ẹ̀ ló fi ń ṣararin dí. Ẹ bá wa béèrè lọ́wọ́ Yemisi pé kí ló ń tà? Kí ló ń tà níbi tó sọ pé òun ti ránṣọ? Èèyàn mélòó ló ń wá síbẹ̀ ló ń gbàṣọ wá síbẹ̀? Èèyàn mélòó? Even gbọ̀ngbà tó sọ pé òun ṣe give away pé káwọn èèyàn wá gbàṣọ lọ́fẹ̀ẹ́. Ta ló wá síbẹ̀? Kò sí. Because àwọn èèyàn rí nǹkan tó rán. So ẹ̀yin tí ẹ bá máa dájọ́, Olamide gangan ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ kí Ọlọ́run ọba kó jẹ́ kó change. Tí Olamide bá fi lè change, it will be very better for him. Because Olamide have lost it. He have lost it. You know that this babe does not love your mother. Why will you marry such person? Why? Very arrogant. Ẹni tí ò tiẹ̀ dá, Yemisi tí ò dá. Ẹni ọmọ tí ò dá. Yemisi tó dàbí abirùn, òun gangan abirùn. Yemisi máa ń bìrè, ó dàbí abirùn. Òun gan wọ́ọ̀sì ju Olamide gan lọ. Yemisi fún ara ẹ̀ gan tó bá mú dé hospital wọ́n á diagnose ẹ̀. Òun gangan fún ara ẹ̀ abirùn. Ṣáyìn èèyàn gidi tó fẹ́ Yemisi. Tí ò bá ń ṣe pé sickness kan ṣe Yemisi. Èèyàn gidi wo lẹ rí lẹ́yìn Yemisi. Èèyàn gidi wo lẹ rí lẹ́yìn ẹ̀. Owó tó ń gbà lọ́wọ́ Olamide òun ló fi ń tẹ̀lé Olamide. Sọjí ti sọ tán. Sọjí ti sọ̀rọ̀ yẹn tán. Láti ìgbà yẹn dẹ̀kẹ̀rẹ̀ èmi ya sá èmi kẹ̀. Èmi á jẹ́ kọ́ ọmọ Nàìjíríà kan máa fowó tèmi ṣe gẹ̀lẹ̀gẹ́. Aṣàánú Olamide torí condition ẹ̀ pé nǹkan tó nífẹ̀ẹ́ sí lélẹ́yìn. Ẹ jẹ́ kọ́ ọmọ yìí máa ṣe kíní yìí lọ. Òun la ṣe ń support. A mọ̀ pé Yemisi ló ń gba owó yẹn lọ́wọ́ ẹ̀. Olamide wá sórí social media Yemisi máa ń yá òun lówó òun lo pé owó Yemisi lòun máa ń ná. Owó wo ni Yemisi ní? Owó wo nẹ́ni? Owó wo ló ní? Olamide ti lè parọ́ jù láti just to cover up Yemisi, and you don't know that you are destroying yourself. Ìwọ ló sanwó ilé tó wà yẹn. Why are you lying to people? You want to cover up ní gbogbo ìgbà tí Suzy tó ń bá ẹ fa oríṣiríṣi. Ó fẹ́ cover up. Ìwọ ló gba ilé yẹn. Ó ń sọ pé Yemisi ló gbà. Iṣẹ́ wo ni Yemisi ń ṣe? Tí Yemisi bá níṣẹ́ lọ́wọ́, ṣó máa mú ẹ lọ sí báǹkì lọ gba 200,000 lọ́wọ́ ẹ̀? Iṣẹ́ wo ló ń ṣe? Ṣó máa mú ẹ lọ sí báǹkì láti lọ gbowó lọ́wọ́ ẹ̀? Kò ní mú ẹ lọ sí báǹkì tó bá lówó lọ́wọ́. Ibi tó máa ti mọ̀ pé o lè ní. Ní ìgbà tí wọ́n sọ yí pé Olamide lè wá sí báǹkì fún ara ẹ̀ láti wá gbowó ẹ̀ fún ara ẹ̀, Yemisi kọ̀ jálẹ̀. Despite pé o ò ní gbé pẹ̀lú ẹ̀, despite pé o máa gbọ́ ọmọ yẹn sá lọ Yemisi. Ó sọ yí pé wọ́n gbọ́dọ̀ tún kíní yẹn ṣe ni, wọ́n gbọ́dọ̀ tún kíní yẹn ṣe ni, torí pé o mọ̀ pé o lè ní Yemisi.
Olamide máa padà lọ sí báǹkì, ó máa lọ yọ orúkọ ẹ kúrò ńbẹ̀ torí ó lè ní ẹ, ó lè ní ẹ. A dẹ̀ ní láti jẹ́ kí àwọn ọlọ́pàá Nàìjíríà mọ̀ pé Yemisi ó ń gba gbogbo owó Olamide ni, ó wà nínú ìgbésí ayé Olamide láti gba owó ẹ̀. That is the reason why ló ṣe fẹ́ kí ìyá ẹ̀ súnmọ́, torí pé o mọ̀ pé ìyá ẹ̀ máa tọ́ ọmọ yẹn sọ́nà. Ìdí nìyẹn ló fẹ́ rí ẹnikẹ́ni. Ìwọ o mú àbúrò ẹ̀ mọ́ra, ọkọ àbúrò ẹ̀ inú ilé yẹn ló ń gbé, ọmọọṣẹ́ inú ilé yẹn ló ń gbé. O wá ní pé kí ẹni tó nílé, ẹni tó sanwó ilé gangan, o ní pé kò gbọdọ̀ mú ìyá ẹ̀ tira. O mọ̀ pé olórí burúkú ni ẹ Yemisi, olóṣì èèyàn ni ẹ o, ìyá òṣìlú olóbi ẹ. Ṣé wo tọ́jú ìyá títẹ̀? O tọ́jú ìyá títẹ̀ Yemisi, ọmọ olè. Wọ́n ti rí súrà ẹ pé olè ní ẹ Yemisi, olè ló wà nínú súrà ẹ. Ṣùgbọ́n mo lè bá ẹ wí torí Olamide kò jẹ́ ká lè sọ̀rọ̀. Ọ̀rọ̀ tá a bá sọ lẹ́nu gbogbo ayé á ti mọ̀ yìí pé olè ní Yemisi, ṣùgbọ́n Olamide ló máa ń ṣe cover up. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó wá sọ níta, ó sì lè tún wá padà wá kó ní kò rí bẹ́ẹ̀. Ìyẹn Olamide tí Yemisi bá ti kó sí lórí, á tún wá padà wá, bọ́ọ̀sì mi ti dé.